Àkọ́kọ́ màá kí bàbá wa Imam Agba Ogbomoso torí kò easy kéèyàn lọ sí iwájú gómìnà kó ṣe wáàsí yẹn tán kí gómìnà wá rò pé ohun tó sọ yìí dáa kan wá gbé mọ́tò fún. Ṣé wá rí téèyàn bá rí àwọn nǹkan báyìí ó máa ń gba omi lójú wa nítorí pé àwọn ẹlẹ́bọ yìí là ń bá gbé ogun látara pé bí wọ́n ti ń da Islam láàmú. Àmọ́ tá a bá wá rí àwọn tá a pè ní bàbá tá a rí ní gẹ́gẹ́ bí bàbá wa tí wọ́n bá wá ń sọ eléyìí pé àwọn kan fi wáàsí da ayé rú. Ẹbú Ọlọ́run kan ń lọ ṣe wáàsí ẹ tí yá gbàgbé ni àmìràn Yorùbá àìrántí nǹkan bọ̀rọ̀ ọmọ sórí bẹ́ẹ̀ ó ní gbogbo ẹ̀yin tí ẹ ṣe mùsùlùmí ó ṣòfò bó ṣe wí jọ́nà nu ó bá wa ṣe sílámù ó ṣòfò nígbà ó sì dòṣù tó tẹ̀lé gómìnà invite síbi prógrámù ó sì mọ̀ pé kírísítẹ̀nì ni gómìnà ó débẹ̀ ní nǹkan yẹn bá change ló bá tẹ̀lé lànà tèmi máa ń lò ṣe wá sí ló bá di pé ìwọ tó ní kí mùsùlùmí ó kú láyé ṣé wọ́n lọ dání ìwọ tó ní kí kírísítẹ̀nì ó kú láyé ṣé wọ́n lọ dání ẹ lọ gbé wá sí méjèèjì yẹn sẹ́gbẹ̀ẹ́ ara wọn wò then you will get the fact. Wallahi bí wọ́n ṣe ń da ayé rú nítorí tí wọ́n jẹ wọ́n ṣe wá sí náà tán wọ́n gba bọ́ọ̀sì. Tẹ́ẹ̀dẹ̀ jẹ́ mùsùlùmí ń túmọ̀ sí pé ẹ fi mùsùlùmí ẹ faṣọ mùsùlùmí bu ara ni nínú ọkàn yín ẹ̀yin ṣe mùsùlùmí. Kì í ṣe pé gómìnà wọ́n ti gbé mọ́tò kalẹ̀ báyìí pé ìwọ tó fẹ́ ṣe wá sí iye mọ́tò tó máa gbà rèé o after sermon ni gómìnà ṣẹ̀ṣẹ̀ fún ẹnìyẹn ní bọ́ọ̀sì. Likewise bàbá wa Jamiu àmì Ọlọ́run bó ṣe fáwọn náà ní mọ́tò nìyẹn ó túmọ̀ sí pé gbogbo ẹni bá ti ṣe wáàsí níwájú gómìnà bí gómìnà ti máa ń fún wọn ní mọ́tò nìyẹn ìwọ ni kò kàn ṣe wáàsí ó ti tán. Tọ́píìkì tí wọ́n dẹ̀ fún mọ́ọ̀mù ni mọ́ọ̀mù wá fi ṣe lecture kì í ṣe pé mọ́ọ̀mù torí pé òun rí gómìnà ó wá ń sọ nǹkan míì. Tàbá wá ríru bàbá yìí tí wọ́n wá ń sọrú eléyìí ǹjẹ́ ṣé Islam ní ọjọ́ ọ̀la ṣá? Now defend mùsùlùmí ẹgbẹ́ yín mọ́ ẹlòmíì lẹ̀ ń defend àwọn èèyàn ó máa wá rí nírí wípé àṣé lóòótọ́ ni ìjọ tí àwọn èèyàn kan gbé fídíò kan jáde wípé kẹ́ ẹ bá kan bá yín bọ̀gún ẹ jẹ́ àgbò. Taofiki ọmọ Akewugbagold Imam Ọ̀yọ́ ẹ bá ní ṣe o òun ni kò jẹ́ kó yẹ láàlú ògiri oko ipò yìí òun ni kò jẹ́ kó débẹ̀ báyìí. Taofiki ọmọ Akewugbagold Imam Ọ̀yọ́ òun ni kò débẹ̀ o òun ni kò débẹ̀ báyìí. Oyè yìí òun ni kò débẹ̀ gbogbo àwọn tó kù báyìí èṣù láàlú ọkọ̀ ojú ìjà tìra wọn òun ni kò débẹ̀ báyìí dákúndábọ̀ bó bá ro kókó dé. So àṣé lóòótọ́ ni ìjọ tí wọ́n sọ pé kán bá yín bọ̀gún àṣé lóòótọ́ ni ẹ jáde ńgbà náà ẹ dìfẹ́ǹdì ẹ pé irọ́ o mi ò rán wọn o kinní kan àmọ́ ẹni ṣe ẹni òun kó ṣe kinní kan. Ọ̀rọ̀ tẹ́ wá ń sọ yìí láti lè fi sọ wípé ẹ fẹ́ máa tánìṣì íméèjì ẹlòmíì ó ti ń fi wọ́n wípé lóòtítọ́ àti lódodo ni ohun tó ṣẹlẹ̀ ń gbà yẹn táwọn ẹlẹ́bọ dé àṣé lóòtítọ́ àti lódodo ló ṣẹlẹ̀. Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ bá jà ẹ pera yín ẹ parí ẹ̀ náà. Bàbá wa yìí náà ẹ̀yin kan náà ló já sí wípé ẹ̀yin àtobìnrin ń jà ẹ sì móbìnrin yẹn ní ẹ gbọ́dọ̀ rí i pé ó ṣẹ̀wọ̀n ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n àtà tí wọ́n fi ti ẹni yẹn mọ́lé lóbìnrin tó jẹ́ pé ẹjọ́ ń ṣe ọ̀rẹ́ bọ̀ tẹ́lẹ̀ kò sẹ́ni mọ àárín yín tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ tó ẹ̀jọ̀ jẹ́ mùsùlùmí ṣe bí ohun tó dáa jù náà ni pé ká pera wa. Bàbá Islam là ń ṣe ẹ ní rí kìrìsìtẹ́nì kankan ẹ ní rẹ́lẹ́bọ kankan kó sọ̀pọ́ọ̀tì wa láyé. Tẹ́ bá rí táwọn ní kìrìsìtẹ́nì kan àwọn ẹlẹ́bọ kan tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì yín bàbá torí wípé wọ́n rí pé ẹ̀ ń ba Islam jẹ́ ni o. Wọn ò sọ̀pọ́ọ̀tì nítorí ìfẹ́ dáadáa o torí pé wọ́n rí wípé Islam yín ti mẹ́hẹ. Àwọn ò tó bá yín sọ̀rọ̀
ọmọ yín la jẹ́, gbogbo ẹ̀yin bàbá yìí ọmọ yín la jẹ́. Àmọ́ tí a bá tètè ń wá solution sórí ọ̀rọ̀ Islam tá a ní pé bá a ṣe máa bá a lọ rèé, kí lọ́jọ́ ọ̀la Islam fẹ́ rí? Ẹ̀ ń bímọ, ẹ̀ ń train àwọn ọmọ kéwù, tẹ́nìyìn bá ṣe ohun tó ṣe tó dùn yín, ṣe bọ́lá wọn máa padà sọ yín lẹ́sàn-án bò míì gẹ́gẹ́ bí ohun tẹ́ ń kọ́ wa. Kò lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ wá ṣe wáàsí, lóòótọ́ ẹ lè má dárúkọ, kẹ́ ẹ wá ṣe wáàsí pé ọmọ ẹ kinní kan lè sọ pé kinní kan. Da èyí tí wọ́n lọ bọ̀gún yìí, ṣé tó bá já sí pé lóòótọ́ ni oyè yẹn bọ́ sí yín lọ́wọ́, ẹ mọ̀ bọ́ wọn ní ṣẹ̀ṣẹ̀ ṣe máa ní àwọn ni àwọn àgbàtà bọ̀gún òun ló jẹ́ kán gbé fún un. Á sọ ó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ gan ni wípé Ọlọ́run ò jẹ́ kí oyè mọ́ọ̀mù yẹn gan bọ́ sí yín lọ́wọ́. Ó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ ni. Àìjẹ́ bẹ́ẹ̀ á sọ pé kò sí nǹkan kan nínú Islam. Nígbà tí ìmọ̀ọ́mù Ọ̀yọ́ gan fẹ́ di ìmọ̀ọ́mù Ọ̀yọ́, àwa ló wá bà ẹ rí gbogbo owó ìtàn ms bàbá ń ṣe táwọn kìnnì kan ń ṣe. Ó yẹ kẹ́ ẹ dúpẹ́ pé Ọlọ́run ń yọ ọ̀ràn lọ́rùn yín ni, kò yẹ kẹ́ ẹ máa fi yẹn ṣe ìbínú. Ọlọ́run sọ yín lẹ́sàn ẹ̀ ń lọ Amẹ́ríkà ìgbà wo after tí wọ́n fún yín ní oyè ìmọ̀ọ́mù yẹn, after yẹn lẹ lọ ṣe wáàsí l'Amẹ́ríkà. Bàbá, Islam ti kọjá ìtẹ́ ṣe yìí o, hàn lè máa gbógun tì wá. Ẹ wo iṣẹ́ tí gbogbo èmi ni àwọn Apostle Abdulrahman, èmi làwọn Alagusi, èmi ni bàbá wa Ìfọ̀kànbalẹ̀ Àgbà, bàbá wa King Just Me, àti irú àwa ìyẹ́wò iṣẹ́ tá à ń ṣe lójoojúmọ́ lórí àwọn oníṣẹ̀ṣe yìí. Ẹ̀dẹ̀ ń baṣẹ́ wa jẹ́ lẹ́yìn. Ṣé nítorí èló náà fẹ́ gbé fún yín sà? Èló náà fẹ́ gbé fún yín? Bàbá, ẹni tẹ́ ẹ̀ ń sọ tàfọ̀ ọ̀rọ̀ sí, tóun náà bá jẹ́ ẹni tí ń bínú, tóun náà bọ́ sórí social media tó tàfà ọ̀rọ̀ padà sí yín pé ṣèbẹ́yìn náà lọ bọ̀gún, torí pé ẹ bọ̀gún Ọlọ́run ò gbà fógun yín, òun ló wá padà di pé ó ń ka yín lára tẹ́ fi ń sọ̀rọ̀. Ẹni tó jẹ́ bí àbúrò yín, ẹ wá sọ pé ó ń fi wáàsí da. Ṣé wáàsí tí wọ́n ṣe, ẹ jẹ́ ká jọ gbọ́, gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí, ẹ jọ ṣé wáàsí tí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ṣe ń gbà náà, ṣé wáàsí tí ó tako Islam wa ni? Nígbà tí wọ́n sọ ohun tí Islam wa sọ, pé èyí tí Islam wa sọ rèé o, ìwọ tó bá ti wàá ṣòfò gẹ́gẹ́ bí àwọn náà ti máa ń sọ. Èmi ò rí kẹ́ ẹ jáde rí látìgbà tí ms bàbá ti ń sọ pé tó ti ń bú Islam, Benny Lee, gbogbo sẹ́ẹ̀tì wọn tán ti ń bú Islam, mi rí kẹ́ ẹ jáde rí kẹ́ ẹ tako ohun tó ń ṣe. Ṣé kò tí ń fẹ́ jọ wípé lóòótọ́ lẹ́yìn gan ń lọ bá wọn ṣá? Ṣé kò tí ń fẹ́ jọ bẹ́ẹ̀ báyìí ṣá? Ẹ máa gbé ni, yóò ṣẹ̀wọ̀n ni, máa rí i pé mo tì í dẹ́wọ̀n báyìí, mo gbé. Mùsùlùmí ẹgbẹ́ yín, ẹ má jẹ́ kí kinní yìí ká yín lára jù. Ṣé ẹ ti gbọ́? Ẹ má jẹ́ kí orí ẹ má jẹ́ kí ó ká yín lára jù débi pé àwọn èèyàn á máa rí lára yín bó ṣe ń ká yín lára. Ẹ jọ̀ọ́, Islam lẹ̀sìn, ẹ yé sọ̀pọ́ọ̀tì ẹlòmíì. ìjọmọ ìyá wa ọ̀tọ̀, a lè jọ máa bára wa ṣe gẹ́gẹ́ bí ọmọ ìyá. Báwo lẹ ṣe máa sọ pé mùsùlùmí ẹgbẹ́ yín ló ń fi bọ́ àti da ìlú rú torí pé wọ́n gbé mọ́ wá déwájú gómìnà, torí wọ́n gbé mọ́tò fún ló wá ṣe kíní? Bàbá, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ tí ẹ ronú àtúbọ̀tán. Ṣé gbogbo èyí tẹ́ ń ṣe yìí ṣáwọn ọ̀bẹ́jì yín gbọ́dọ̀ bá? Ṣé wọ́n gbọ́dọ̀ bá? Bàbá, ṣe bí ńgbà tẹ́yìn kéwu tí wọ́n fún yín ní góòlù náà, ẹ gba gold. Ìmáàmù sì kéwu tiẹ̀, ó gba bọ́ọ̀sì. Kí ló wá fi ń bi yín nú? Ẹ̀yin Akewugbagold, òun Akewugba bọ́ọ̀sì. Bàbá, Islam ti kọjá ìtẹ́ ń ṣe yìí. Ẹ bá mọ iṣẹ́ burúkú táwọn pípù yìí ń ṣe, ẹ mọ̀ yìí pé a sọ wípé
ká má bára wa wí, ká sọ wípé ká má sọ̀rọ̀ síra wa pé lágbájá báyìí kan, kì í ṣe ẹ̀yin tẹ́ ẹ ti hàn lẹ wá ń gbéra yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ tẹ́ ẹ sì mọ irú tí wọ́n ń sọ nípa wa. Àwọn kìrìsìtẹ́nì kan, àwọn ẹlẹ́bọ kan wá gbé ọ̀rọ̀ yín pé ẹ wọ ọ̀rọ̀ tó ń sọ, ẹ mọ̀ pé ìjọ tẹ́ bá ti róníṣẹ̀ṣe àbẹ́lẹ́sìn míì tó bá ti ń gbọ́rọ̀ mùsùlùmí tó ti sọ pé ohun tó sọ yìí dáa, ẹ lọ wò ó dáadáa, ohun tẹ́ ẹ sọ yẹn ó tàbùkù bá ìsìláàmù ni. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún wa. Imam Agba Ogbomoso kò ní ṣàlàáfíà yín, kò sì ní ṣàlàáfíà gbogbo wa. Ẹ wo Akewugba bọ́ọ̀sì lẹ́yìn, bọ́wọ́n bá jẹ́ Akewugbagold, ẹ̀yin Akewugba bọ́ọ̀sì. So ẹ má ṣe rí gbogbo tó bá nǹkó ṣẹlẹ̀, ẹ fi wọ́n lẹ̀ o. Ọlọ́run ní dojú àdúrà tiwa. Ẹni tẹ́mi kàn bá gbogbo Ọ̀yọ́ dúpẹ́ fún ni wípé Ọlọ́run ò jẹ́ kó bọ́ sí ibi tí à ń rò. Àwọn oníṣẹ̀ṣe yìí bá sọ pé ọpẹ́lọpẹ́ àwọn, tí kì í máa ń ṣọpẹ́lọpẹ́ àwọn ni wọn ò ní di ìmọ̀ọ́mù yẹn, tó yẹ kínú wọn náà máa dùn wípé àjàgà burúkú bọ́ lọ́rùn àwọn, tó yẹ kínú wọn máa dùn. Àbẹ́ mọ̀ pé wọ́n ti tánìṣì méjì yín ọ̀rẹ́dì látara pé ń sọ̀pọ́ọ̀tì wọn ló jẹ́ káwọn náà jáde pé jẹ́ káwọn fi ògún kẹ́ ẹ lè mọ̀ pé àwọn náà sọ̀pọ́ọ̀tì yín. Ọlọ́run ò wá jẹ́ kíkí yẹn bọ́ sí, ó yẹ kínú yín ó dùn ni o, ó yẹ kínú yín ó dùn ni o, torí pé wọ́n bọ́ okùn burúkú kúrò lọ́rùn yín ni. Ìjọ mélòó lẹ fẹ́ fi tara dà lórí ọ̀rọ̀ yìí? Ìjọ mélòó lẹ fẹ́ fi tara dà? Ẹ wo Ọlọ́run á ṣàánú wa, Ọlọ́run á dúró tì wá wà pẹ̀lú wa. Bàbá wa Imam Agba Ogbomoso, lágbára Ọlọ́run àláfíà yóò ní di fíafíà. Ẹ wá rí gbogbo ẹ̀yin fáǹsì Imam Agba Ogbomoso tẹ́ ń pe kàbí sanra pé kí lórí sọ̀rọ̀ yìí. Bàbá wa náà méjèèjì, bàbá wa Akewugbagold, lóòótọ́ wọn náà wọ́n máa sọ pé àwọn ò dárúkọ èèyàn kan ni, àmẹ́ni tó ń pòwe mọ́ yóò mọ̀ pé òun náà ń pòwe mọ́. Bàbá wa Imam Agba Ogbomoso, bàbá wa ni wọ́n, gbogbo àwọn bàbá wa ni wọ́n. Ìtawà kọ̀ máa sọ fún wọn ni wípé ẹ jọ̀ọ́ ẹ bá wa jẹ́ ká làáfíà ó jọba nínú Islam, láàrin ara wa tó ń gbógun tira wa. Ìyẹn eléyẹn ti tó, eléyìí ṣe wáàsí ṣọ́dọ̀ tiwa ló yẹ tí mùsùlùmí bá ṣe wáàsí ṣé ó kù díẹ̀ káàtó, ṣọ́ ẹnu tiwa ló yẹ ká ti máa kọ́ ti máa gbọ́ ni. Ẹ jẹ́ kọ́mọ ẹlẹ́sìn míì máa sọ náà. Ok, yìí tẹ́ ẹ sọ yìí nísìnyí wọ́n máa fi wò gbogbo wa náà ń pè ní orúkọ tí ò yẹ kán pè wá, gbogbo wa ni àtẹ̀yìn fún ara yín, gbogbo wa ni náà. So kí la wá ń dara wa láàmú fún tẹ wá wò pé tẹ bá sọpọ́ọ̀tì wọn ni ṣé ok tán bá máa sọ àníwò àwọn mùsùlùmí ni, àwọn mùsùlùmí ẹ̀yin náà ṣáà wà lórí social media, àwọn mùsùlùmí ni, àwọn mùsùlùmí tí wọ́n ń pè yẹn ẹ̀ sí ń bẹ̀ àbí mi ò sí ń bẹ̀. Àbí ńjọ́ tí bàbá wa Labib, bàbá Alubarika, níjọ́ tí wọ́n sọ̀rọ̀ wípé tí wọ́n ní wọ́n bá fún mi ní nǹkan màá lò kíní kan táwọn àwọn wèrè ẹlẹ́bọ iná ń gbé kiri. Mí ìwà ohun tí bàbá ń mì nìkan nìyẹn. Bàbá wa Labib lágbàdì ń try láti sọ pé ká wá self defence fúnra wa, kì í ṣe pé wọ́n sọ̀rọ̀ ní sọ wípé bóyá àwọn fẹ́ ṣẹbọ àbọ̀wọ̀n ẹlẹ́bọ. Wọ́n gbé gbogbo ẹ̀, wọ́n gbé àwọn ẹlẹ́bọ èèyàn máa ń gbé ohun tó bá ti favour wọn ni ẹ máa rí ní péèjì wọn, tí ò bá ti favour wọn ẹ̀ ní rí kí wọ́n gbé. Bàbá wa ẹ jẹ́ ká jẹ́ kí Islam ó jọba. Èyí tá a ṣe tó wọ́n dán orí social media ó ti tó. Kí ló dé tá à ń bára wa fà tá a lè bá àwọn ẹlẹ́sìn míì fà? Ṣé nítorí ọlá yìí náà, torí owó yìí náà, torí kan lè rí ilé èèyàn dáadáa torí ẹ o. Ó dáa nígbà tí oyè bọ́ tóyè tó ṣé wọ́n lágbára kan láti gbà fún yín? Wọ́n lágbára kankan, wọ́n ní agbára kankan láti gbà fún yín. Tó ń ti bẹ́ẹ̀ ṣe bọ́n ṣe gbìyànjú tó ṣọ́ padà rí ìgbà fún yín, rí ìgbà fún yín náà. Ìyẹn ló yẹ kí gbogbo wa ká fi ṣe kí ni, ká mọ̀ pé Ọlọ́run nìkan lókù, ká dẹ̀ rí ara gẹ́gẹ́ bí ẹyọ kan ṣoṣo. Ẹ̀yin lẹ̀ ń kà fún wa pé wa ìtẹ́símú bí hablillahi jami'an wala tafarraqu. Ẹni ẹ jẹ́ ká jọ di okùn Ọlọ́run ọba mú, ká má ṣe ra wa lọ́tọ̀ọ̀tọ̀.